WoleWole Comedy. Comedy. WoleWole Boss. Kò sí òtún láyé rí ẹsẹ̀ òtún ẹ̀bùn àwọn olè ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé mi gbé ebu alẹ́ ní ìdùnnú ṣubú láyọ̀. Ó lágbára ò torí mo rò pé ó fẹ́ tún fẹ́ bú wa lé ni. Ọpẹ́ ni fọ́lọ́run. Ó kẹ́ sọ fún mi lọ́jọ́ òpin ìwọ. ọmọ ẹlẹ́lẹ̀. Gidi. Wọ́n sàtì gbogbo yìí. Ó tún pupo orí rùmúrùmú. Ní tí mo wá yín mú wa, ẹ gbádùn ẹ̀. Òun dà. Ṣé lọ mú wá? Ẹ ká máa ṣe mí náà dáadáa. Mi ò lè ti di da tó yìí o. Ní ìbọn pọ́nmọ́ yìí ṣó báyìí o. Akẹ́tẹ̀ máa ṣe belebe, a máa bẹ́ẹ̀ bọ́, a máa bá àwọn tó jù lọ. Aborí ẹ̀ lé gidi. Àlọ́ wọn bá. Ìwọ ló bá wọ́n mọ́ àbí? Aṣọ sáàbù. Wow! Ẹlẹ́lẹ̀ ní lóòótọ́ o. Ọmọge jẹ́ ká ti gà, ó yá ṣikíṣikí búlà, ẹ̀mí lòmí fún mi lábúlà. Oh God! Who swear for these people? Wow! Ọmọ. Gbogbo náà sọ kò ṣe sọ sí rárá. Ọmọ Ibo ni gbogbo tiwa. Rìsánù! Gbogbo mi gbogbo. Kò gbọ́ Yorùbá báyìí. Kò gbọ́ kọ̀ọ̀kan, kò tiẹ̀ gbọ́ Yorùbá. Kò gbọ́ wá kí n pa ẹ́. Ni ọmọ Ibo ni. Ṣùgbọ́n kókó fà balẹ̀, èmi kan fà mí kí ló ti rí mi sí. Tí wàá yẹ pé mo gbaṣẹ́ yìí ni, ó yẹ kí n máa tíṣì ní oko ọba ni. Babe, me no sikira, pàdé mi rè no sikiru. Me are you, me I like you. Ó ti yẹ, mo fẹ́ kí n máa jẹ àbí ká máa fẹ́ ra àbí kí ló mi. Ká máa fẹ́ ra. Ó ti yẹ, I like you. How much wọ́n pay for gbogbogbò? You dey smoke igbo? God love. Kororo. Think say you dey That one wise? is too much, but if you won't enter, na 200k. Yes. 200 how much? 200. Ilé ìtẹ̀ wá pariwo báyìí, ẹ̀wọ̀n ó ṣe ìtẹ̀ bá wọlé, ATM wà ń bẹ̀ o, fọ́ọ̀nù wà ń bẹ̀, HIV náà rẹ̀ wà ń bẹ̀, ìtẹ̀ bá ti wọlé torí yín bá ti kò ní. Ẹ ṣáà máa gbàdúrà kórí yín bá ìtọ́jú ìtẹ̀ má lọ gbé. Àwọn máyọ̀wá àwọn tọ́pẹ́ tó máa wá bí gan, túbọ̀ lẹ́ máa fọ́n tó máa ṣe rẹ́ẹ̀sì wa. Ẹ bá bẹ̀rẹ̀ nìyẹn o, ẹ bá bẹ̀rẹ̀ nìyẹn o, tó bá yà sí wá ní sídí tún dé o, torí mo tún ṣe nǹkan tó dáǹsì ẹ̀ ṣùgbọ́n babe, I dey give you one o fine now, o fine. I dey give you 35. Who swear for this? You want? Àwọn kòkòrò. Ìwọ́n kọ̀kọ̀dá yìí. 25. For what? For dúdúdú. You want, you know they go, they agree. Kí ni wọ́n ń gbọ́ bọ́ọ̀lì? 35 àwọn pè, abẹ́fẹ́ lọ yàgbẹ́ lóde àti ìdí sálẹ̀. Jẹ́ ká bóló tó ẹ sọ̀rọ̀. Ẹyin Sídí. Ń bá sọ. Irú kí ló mú wáyé? nǹkan tẹ́ fẹ́ ni mo mú wá fún yín. Ìtàlẹ̀ sọ pé ẹni tó bá ṣe é wò tó ṣe é mú yan gbòó, mo mú nǹkan gidi wá fún yín. Ẹ wá wọ́n ọmọ tí. Tàbá fẹ́ rẹ̀ǹtì gbogbo Central Bank of Nigeria. Ẹ ti sọ pé kò jáde àwọn ní máa lè wá mi ò ṣe wàhálà. Sọ fún mi, ṣé èsì wà ń bẹ̀? Mo sọ fún yín èsì wà ń bẹ̀, ATM machine gan wà ń bẹ̀, ṣe ilé gan wà ń bẹ̀, HIV dẹ̀ wà ń bẹ̀. Yìí tẹ́ bá ti wọlé kò ní, ẹ dá máa gbàdúrà tẹ́ bá ti wọlé mú. Kò sí wàhálà ọ̀rọ̀ tó sọ náà. Tó ti wáyé wàá bá wa jíjẹ fún un. Yín pé àwò kì í ṣe kíni. Àwò òun so nínàkúnà àti nínà apá. Bẹ́ẹ̀ni. Ó lè gba 35 yẹn. Ó lè gba 35 àbí 25. Máa ṣe dúdú fún. Bẹ́ẹ̀ni. Ó fẹ́ lọ yáwó yẹn gan fún. 25. Èmi ìtẹ̀gbọ́n ìbò bí akẹ́ sọ fúnra yín nítorí mi ìgbọ́. Ọmọ lẹ́lẹ̀. Ọmọ ọ̀ranù wèrè ọmọ. Kílódé òun nìkan fẹ́ gba 200. Kílódé wọ́n ṣépè fún ẹ. Gbogbo òyìnbó jẹ́ ń bá sọ òyìnbó. Kò gbọ́ nǹkan tá à ń sọ jẹ́ ká ṣépè fún dáadáa. Ọmọ lẹ́lẹ̀, me I wan give you 35. I wan do pọ́pọ́pọ́ for you. Ṣé èyí agree àbí no agree? I don't agree. Exactly. Kọ́ bẹ̀rẹ̀ náà. Ọlọ́sìn ni mo pẹ́ ìyá wèrè. Ṣé burúkú ni ẹ pé mi ò gbọ́n ọdẹ sọ ni? Olébúrò ti ìyá wèrè o tí ẹ fẹ́ bọ́lé ẹ fẹ́ fún mi 35. Sídí. Ìwọ́sẹ̀ tí wà ó. Ìwọ́sẹ̀ tí wà ó. Ṣé mo sọ pé ọmọ ẹ̀ nà lélẹ̀? Ẹ wọ ẹ̀kọ́ ìbùkún lọ́jọ́ ẹ fún mi 35. Mo ti ń wo náà, màá tó ìsára tó pé bọ̀dá ló sì gbó lánàá sùn. Mo kò fẹ́ ṣe mí jàǹbá ni, ó gbọ́dọ̀ burúkú ni. Àgbọ̀dọ̀ kí n tọ́ ṣẹ̀ ní. Lọ́pọ̀ kí n tọ́ ṣẹ̀. Ó yẹ kó nílà kí ni wọ́n wí yín lórí inú. Bàbá rẹ̀ lọ́wọ́ iṣá. Àwọn ènìyàn ọmọ burúkú làwọn yìí. Wèrè kọ́ fẹ́ gà wá. Ṣé ìgbà àkọ́kọ́ tó yẹ pé ọ̀gá gbígbá lára náà? Àwọn ọ̀gá gan gbígbá. Kí lè fi